jásí pé ntọ́ bara la fún àkọ́kọ́kọ́ jẹ́ làbí kí ni mo gbé jàmá tí kìtàbù wà súnà yìí tọ́ wa ní ọ̀pọ̀lọ́ tó lé ẹlẹ́ẹ̀kejì kọjọ́ lólùfẹ́ tí ó sọ ẹlẹ́ẹ̀kẹta kọjá alim onímímọ́ ìfẹ́ ọ̀pá yín bọ̀ amórí pé àfa àlélẹ́ yìí tó jó onímímọ́ torí mọ́ gáìdì ẹ̀ ìmọ̀ tó ní ó ṣe kí ni yóò gáìdì ẹ̀ ìmọ̀ gáìdì ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kọjá náà sẹ́ẹ̀ àwọn tí wọ́n máa ń pè yẹn sákèsí ni wọ́n ń pè ní nọ́ọ̀sì bí oníwàásí kìí ṣe gbogbo wàásí lóní mímọ́ o ẹlòmíì jó ní mímọ́ tí èso ń wàásí o onímímọ́ ni ìmọ̀ rẹ̀ kọjá tẹ́tí ṣe wàásí àmọ́ kìí ṣe wàásí àwọn míì wá ń bẹ ń wàásí ni wọ́n ìmọ̀ ẹlòmíì pọ̀ nù wọn ìmọ̀ ẹlòmíì ṣe kí ni òkè àmẹ́ni tó lòun ẹnu tó mọ̀ náà yóò fi ṣe nàṣíhà fún àwọn là ń pè ní nọ́ọ̀sì èèyàn fà láàlọ́rù wọn torí làákà ìnàsí àti nsèwọ́n náà yóò fẹ́ kí nǹkan dáa kò ní rọ àlásìbí tí o ṣe kíni ẹlẹ́ẹ̀karùn-ún ní téèyàn lè fi nǹkan lọ lóra ayé ni lẹ́ni tí ọ̀dà làákà yìí ní ó lè má kéwú tó nǹkan ó lè má àmọ́ dáa làákà yìí ó sọ fún pé tí n bá sọ fún pé yóò jábọ́ nísìnyí tí ò ní rí mi léèyàn bú kò fẹ́ràn rẹ náà wà mọ́ ní làákà yìí ìfẹ́ ọ̀pá wa àti ẹ̀pọ̀ kì í sọ mímọ̀ kí n á sọ fún pé gbàtí lóhùn fò lókè kí n wá pé yọ jábọ́ làákà yóò pé làákà yóò sọ pé tí n bá ní yọ jábọ́ yóò mọ̀ fojú bú wèmí náà sẹ́yìn pé làákà yìí ló fi dára ẹ̀ irú èèyàn bí ò ní rà láàbù fún ọ torí kò ní fẹ́ kó fojú bú wo torí làákà yìí tọ́ wà nú ẹ̀ ó ń làákà yìí kì í fẹ́ wọn orí ìwúlé yẹn bú ẹni tí wọ́n ń pè ní ọba gbà lágbà á dàrú ní làákà yìí ò sínú ẹ̀ àwọn alẹ́gẹ́nẹ́ kan ní ayé ń serú ẹ̀ làákà yìí ni ò ní ẹni bá ń ṣiṣẹ́ bú yọ máa sápamọ́ torí pọ́mọ̀ kó wọn gbọ́dọ̀ pé òun ní anabi wa Muhammad nínú hadisi rẹ̀ ńgbà tí ó sọ̀rọ̀ ẹ máa gbọ́ ntọ́ka ńgbà tí ń sọ̀rọ̀ àlá ọ wá ní wàlá yakusuha ọ gbọ́dọ̀ sọ àlá rẹ̀ illa ala wádìn awdirayin wádìn òun lólùfẹ́ látara tàwádù wádà yàwádù wádìn olólùfẹ́ la nàbí yẹn ọ̀rọ̀ àlá fún odimeni awdirayin abẹni tó ní làákàyè nínú riwaya Tirmidhi òun ní wàlá yuhadithu biha ọ gbọ́dọ̀ sọ àlá yìí fẹ́ nìkan illa labiban afẹnitọ́ kẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ẹ̀ṣẹ́ kínní kìtàbù wà súnà tẹ́lẹ̀ ẹ̀wá ẹ̀ṣẹ́ kínní tó pé aw habiban abolólùfẹ́ sẹ̀ǹpé márùn bọ́ka ti riwaya ti àkọ́kọ́ Abu Dawuda ọ̀kadì aláwádín olólùfẹ́ ó sì kadìrá yín oní làákàyè riwaya ti Tirmidhi òun ka labiban aw habiban ó di mélòó wáhùn ó di mẹ́rin riwaya ẹ wá lọ wo riwaya tí ń bẹ lọ́dọ̀ sẹ́rí riwaya Tirmidhi Albani sọ kọ́lá láfíà ẹ lọ padà sọ́dọ̀ Tirmidhi nínú àdìsí mi òun ní illa ala alimin aw nasihin kọjá àfa àbóní wáàsí tí máa ṣe nàṣíyà fún èèyàn àwọn èèyàn wọ̀nyí ni àárọ̀ àlá fún àwọn tá àárọ̀ àlá fún ni ó di nǹkan mélòó tí mo kà báwọn ó di márùn alákọ̀ọ́kọ́ bẹ́yẹn bá lálàá tó bá jí kíní ọ̀kọ́kọ́ sí ẹlẹ́ẹ̀kejì kíní ó ṣe ẹlẹ́ẹ̀kẹta kíní ó ṣe náà kó tó alẹ́ dáadáa ọ̀rẹ́ tí ọba sọ kéésì mí ni kó tó aláwọn yóò tún fún rẹ ní àbí yẹn ọba tún ní kó gbé dáadáa wọ́n ṣe kíní wọ́n tún sí yóò tún fún rẹ ní wọ́n bá tún ní kó gbé dáadáa wọ́n ṣe kíní wọ́n tún sí ọba ìtìrí pé wọ́n ní tún dáadáa tún kan rẹ àbí kí n wà á la ọwọ́ ẹni la fi tó rọ ẹni torí ẹ mo fi mẹ́rin wá pé torí káwọn sábẹ́ mọ̀ sí àlátú fúnra wọn ànábì yóò kásùbà tó yóò béèrè pé tá ńlá lánàá yín kí n bá tu torí kí wọ́n tún un ní àrẹ ó ní tí ó ṣe lára aláyẹn náà ó di mélòó tí mo kà báwọn ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn mo wá ju èrú àwọn èèyàn tí ó ṣe kínní tí ó tó àlá òun lẹ́lẹ́ẹ̀karùn mo dá yóò ń dúró báwọn mo wá fẹ́ bọ́ sí bọ́ ọba wa lálàbú alátà ń pè ní ahawilu shaitan wàhálà ṣètánì àwọn aláti ọ̀dà tó dáyà já ó tó dìde wìrìwìrì ẹlòmíọ́ la aláyọ̀ tají kó tó jí gẹ gbogbo aṣọ ẹsẹ̀ kínní ó ti tútù mọ̀rẹ́ ni mo rí géńdé tó ti bímọ mélòó kan tó tún lára kó ń tọ́lé ó sì tọ́lé ká tó kọ́lọ́hún tó gbàdúrà kọ́ mọ́ tọ́lé mọ́fẹ́ tọ́lé mẹ́ta mẹ́rin njọ́ tó bẹ̀rẹ̀ tọ́lé ó ń tọ́lé lọ bẹ́ẹ̀ ni ó sì lálẹ́ mọ̀rẹ́ ni tó lára kó ń jẹ́wà tó jí tọ́ bẹ́ wà lẹ́nu ẹ̀ tínú sì rún tọ́lọ́hún ọ̀pá ẹlòmíì lóhun ṣubú lójú oorun ní tí ó dìde báyìí díẹ̀ paralyze ni bẹ́ẹ̀ ni aláyé sáwàdà wọ́n ná ẹlòmíì lójú oorun ó sì jí ọba pa
eri bẹ́ẹ̀ díẹ̀ náà ló sì sùn ọkùnrin kan bẹ́ẹ̀ tó mọ́nà máa wò mí nísìnyí wọ́n á bá mi jọ̀njọ̀ ọ̀rọ̀ tí nǹkan wá bá mi yóò tọdún 12 alátòhun lòdì ẹ̀dá yóò sùn yóò wà lálàá pé wọ́n bọ̀ òun sí òhù tí ọba jí òhù ní ọba rẹ̀ ọwọ́ àdìgbò tó bá fẹ́ sùn ní kọ́kọ́ ń wọ níkà àti singlet wọ́n ti bọ̀ ńgbọ̀ ya ni wọ́n ń wọ bùbá àti ṣòkòtò sùn wọ́n tún bọ̀ ọwọ́ àdìjọ́ kan wà gbẹ́dá sùn gan wọ́n bọ̀ tí bá sì ń bọ̀ yóò mọ̀ lára pé wọ́n ń bọ̀ aṣọ òun tó bá jí náà yóò bá òbí bọ́ ní ọba ló fi jásí pé aláburúkú lágbára o aláburúkú lágbára o ẹlòmíì ojú olóde lára kó òun ya wèrè ó jí báyọ̀ wọjà lọ ní o ìwọ mùsùlùmí táǹsì ń kìlọ̀ fún ọ pé mọ́ wọlé ológun mọ́ má lọ yẹ̀mí wò bẹ́ẹ̀ lómi bá lálàá tó bá dìde lé yẹ̀mí wò ní lọ yẹ bá ń yẹ̀ wò mo lálàá báyìí ó ní alátọ́ láyìí àwọn ọmọ jẹun lọ wọ́n tún rọ síbi táwọn fi gbowó lọ́wọ́ rẹ̀ yóò tún sẹ́ máa la nǹkan méjì ni ó ṣàgbákò àwọn ọ̀rọ̀ síbi tí wọ́n fi rí irọ́ tí ọ̀rọ̀ òun tún ṣe kí ni tún sẹ́ máa la Ànábì tí ní ọmọ sọ òun lọ́lọ́ sọ wọ́n lè gbé garawo epo lọ́kàn wọ́n lè gbé ẹran dúdú tí ò ní funfun ẹyọ kan ẹnìkan bẹ wọ́n lálàá wọn lọ sọ fún pé wọ́n lálàá ó ní wọ́n lọ ra màálù tó bá fọ́jú mẹ́rìndínlógún ẹ̀rọ àwọn màálù tí ń fọ́jú awà wà mẹ́rin àwọn afọ́jú màálù 16 afọ́jú màálù 16 ńgbà àwọn òtètè wọn ara wa ni wọn ránṣẹ́ sí wọn pé àwọn tí ní káwọn fílà ní ó kó wa ìtètè sẹ́ndì owó lọ́wọ́n wá bá mi mo ní mọ̀ fún kọ́bọ̀ mọ̀ fún kí ni wọn náà wá débẹ̀ wọn lọ wá débẹ̀ táwọn wí fún yín nù lọ wá mbẹ aláhùn ní táwọn èèyàn fi ń ṣe fáwọn èèyàn níta kì í ṣe nǹkan díẹ̀ o ẹlòmíì bí yẹn ti alánirọ́ fa tó fi kọ́lé yín sì ń lálàsá àwọn èèyàn fa dé egun mọ́tò yọ lálàsá àwọn èèyàn ní gbowó lọ́wọ́ káàkiri tani àwọn agbọ́sẹ̀ ẹbú tí ó fẹ́ dúró bí yẹn bá wà lálà burúkú tó burú jáì irú àwọn alátìmọ́sọ lẹ́ẹ̀kan tó jí ti ń làágùn tó ní wọ́n ná òun tó ní wọ́n fọ́ gímọ̀ òun lérí tó láwọn sọ́jà ń lé òun bóun ti ń ṣubú ni wọ́n tún ná òun àwọn sọ́jà ẹlòmí ọ̀rọ̀ àwọn àyà àgbàlagbà lọ gbá àti àti gbáyà lẹ́tẹ̀ ń lè kí lójú wọn làwọn àyà ayé ń lé òun kò ti níyà ayé ń lé òun kò tó ní ń lé èmi ọmọ ìyá kan tí ò sí láyé gbogbo ìyá náà ayé wọn ń gbé àbí owó ìyá ti yín náà bó wọn ń gbé ṣé wọn ò sí láyé ni àwọn àkàtì àrò ayé lérí àwọn kan ò lè ro ayé lérí wọn làwọn kan bàbá ayé sáwà ń gbọrùn ni gbogbo wa yìí náà ìbò là ń gbé ayé náà ni mi abalalakala kí mùsùlùmí ó ṣe tọ́wọ́ òfin ní tẹ̀ tọ́wọ́ òfin ní sekínì tọ́wọ́ òfin ní tẹ̀ nǹkan méje nǹkan mélòó wọn kò jama nǹkan méje ni àkọ́kọ́ bó o bá ti lálàkàlà tó ní agbára tó kọ́ ọlẹ́mi sókè tó lágùn jọ̀bọ̀ ìtọ́ kọ́kọ́ ṣe gbára ni a'udhu billahi minash shaitanir rajim kí ni mo kò jama kọ́ńtọ́ kọ́kọ́ sọnù ni pé a'udhu billahi minash shaitanir rajim Buhari ló gbà wá o anabi ló sì sọ anabi ó sì ní kúrọ fún wa àbọ̀parọ́ kan rí èwo lọ́sọ tẹ́ ẹ̀ bá bẹ́ẹ̀ àwọn sábẹ́ yẹn lálàkàlà náà fi júwe fún kọ́dà yín bá débi àwọn sábẹ́ tí ń lọ bá anabi bá wọn lálàkàlà o ẹ wo tá a bá parí tọ́pìkì yìí bóyá tọ́pìkì tọkàn ní àwọn míì ń bẹ tí nǹkan kọlù mo ti sọ́njọ́ ní náà balẹ̀ bá ti dé báyìí ojú rẹ̀ ọ̀ dànù kò ní ronú sùn tí ló fi mọ́ yín sá àwọn sábẹ́ náà anabi wa solution sí fún wa abade bẹ náà tó ibi tá lẹ́bàá ti lẹ́bàá yìí ojú rẹ̀ ó ṣe kíni yọ dání magiribi ń wọlé báyìí ojú rẹ̀ ọ̀nà kàkàkàkàkà àǹpadàbọ̀ wọn bẹ̀ ọ̀nà àǹpadàbọ̀ wọn bẹ̀ àmọ́kọ́ ọlọ́la kàlà ojí báyìí kí mo náà kọ́ ṣe a'udhu billahi anabi wa Muhammad nínú àdìsí tí a fa wa Abu Sa'id al-Khudri tọgbà wa anabi ni wa idara ghayru dhalika mimma yakra ẹni bá lálàkàlà nínú tọkàn rẹ̀ bá kọ̀ fa innama hiya mina shaitan alatọ́lá àwọn ṣètánì lọ́sẹ̀ díẹ̀ ẹ wo ní a bá ní ṣètánì jẹ́ sọ fún ọ ọ̀rọ̀ ń tóbi tí a bá ní ṣètánì kí wọ́n lọ́rọ̀ ń ṣe àwọn ológun ṣètánì wọ́n rán bólógun bá ságùn sí ọ tí ó bá rọ́ọ̀lù ọ ṣètánì ni ó gbé wá
èmi ni àìnù ni èmi ló sọ ni èmi là jẹ́ ni èmi là dáhùn ṣe ni gbogbo wọn pàtàkì wọn lò ṣètọ́n ibikíbi táwọn bá ti wá ṣètánì ní kọ́ńtráktọ̀ táwọn pè kọ́ńtráktọ̀ rẹ̀ onígbàsẹ́ wọn lànà bí fi làmàlẹ́lẹ́ kálẹ̀ pé fa innama hiya mina ṣètọ́n ibi aláwọn ti ń bọ̀ ibi orí ó ti wá ọ̀dọ̀ sóni ọ̀dọ̀ ajẹ́ ni ọ̀dọ̀ emèrè ni ọ̀dọ̀ adáhùn ṣe ni ọ̀dọ̀ àfọ̀ nẹ́kàlí ni ọ̀dọ̀ àwọn eléégún ni ọ̀dọ̀ olóòṣà ni gbogbo wọn pátápátá ọ̀dọ̀ kíni mo ta ni gbogbo wọn ránṣẹ́ anabi ní fa innama hiya mina ṣètọ́n àwọn kan ti gbé kọ́ńtrátì fún ṣètọ́n lọ lórí nù ti gbé fún lọ lórí nù anabi ní fasta'id min sharriha ìtọ́sọ ni pé a'udhu billahi àkọ́kọ́ ṣẹ́gun nu tẹ̀kan tó bá jí ó ní alhamdu eléyìí tó bá jí kí ló kọ́kọ́ sọ wọ́n ti àtàkì ẹ̀wọ́n náà ṣe kíní ó yẹ ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ kan àtẹ̀kọ́ ayé àti gbogbo àtẹ̀sìn ní a bá àtàkì yẹn yẹn àtàkì padà ní tí a bá àtàkì yẹn kí mo lè yóò ṣe èyàn yọgi wọ́n á gbé òkè wọ́n fẹ́ kó bọ̀ ọwọ́ àhọ́ kí ni yóò ṣe ibi tó bá ṣubú sí kí ni yóò ṣe àmọ́ bó ti yọgi sí ọ ìwọ náà ra gùrù ọgbà lọ́wọ́ mú ẹjọ́ wa ń jà sí ọkùnrin ìwọ náà bí Sàtánì ti yọjú sí ọ lójú oorun ìwọ náà ń jí kí ló ṣe ọ àtàkì tó fún ni kí ni ọ wà ní wọn kí yé wàhálà la yọgẹ yẹ la kí ni kí lè la kí ni ń bọ̀ lókè tí lè ọgbà kí ni ń gbé bọ̀ tí pọ̀ ọlọ́run sí kí ni ṣe báyìí dùpọ̀ ọlọ́run náà fi ń lo kálukú lòkulù náà fi ń gbà yín lójú gbà yín mú gbowó lọ́wọ́ yín lò yín jìbìtì ó ń jí báyìí kí ló ṣe jẹ̀mọ́ tó fi ṣe kọ́kọ́ nù tó kọ́kọ́ ṣe nù. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tanabi ni o se awusu tó sehun kò wá níjẹ yọkan ẹ̀kọ́ kejì nù kò níjẹ mélòó ó kéré jù mẹ́ta mélòó mọ kò níjẹ mọ ó kéré jù mélòó ali isti'adatu minash shaitanir rajim talathan ẹ̀mẹ́ta anabi wa Muhammad nínú àdìsí tí ń bẹ nínú Muslim anabi ni wali yasta'idhu billahi minash shaitani thalatha awusu tí ó ṣe tí mo ní ó ṣe nǹkan má jẹ yọ kan ó kéré jù kọjá mélòó ẹ̀mẹ́ta la Nabi ni ó ṣe ẹ̀mẹ́ta a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir mẹ́ta wọn pè é ó di méjì kàkẹ́ta tó ṣe ó ń sàwùsù yẹn tán báyìí ó rè dànù kí mo ló ṣe aláhùn kí mo ló ṣe kí ló fi rè àtàkì ni àwùsù ọkọ àtàkì Ṣètánì tó wà ó ṣe kí ni òun ni a'udhu billahi mélòó lélẹ́yìn ọ wà á rí aláhùn ó ti àtàkì Ṣètánì alátọ́wá gbé wa kí mo ló ṣe ó rè bẹ́ẹ̀ bá ti rí nǹkan kí ni ó ṣe ó ti dànù bó ló ti wá rí èèyàn rí aláàbù ni èèyàn wòran ọgbẹnu sẹgbẹ ó sì báyìí ọwọ àtútọlẹ mẹ́ta ọgbẹnu sẹgbẹ ó sì ọwọ àtútọlẹ mélòó bọ ọba ti sọ kí ló ṣe fàlàyé ó ti rè èèyàn rí aláàbù ni o ò ní jẹ ọsẹ o ó tètè rè bọ ọba ti àtàkì èso tó mu wá aláwọn náà kí ló ṣe ó réwu náà dànù ìgbésẹ̀ di mélòó anabi wa Muhammad ó ní kéèyàn ó ní fali yabsuk an shimalihi fa innaha la tadurruhu kó tutọ́ sẹ́gbẹ̀ẹ́ òsì aláyẹ̀ ò ní lapalaye mọ́ aláyẹ̀ ò ní segin ò ní lapalaye mọ́ nbẹ́nu Bukhari nbẹ́nu Muslimu anabi wa Muhammad ó tún sọ́nù àdìsí mi pé wa idara ha ahadukum ruya yakrahuha bẹ́ẹ̀ nìkan ní ibara latẹ́mi ẹ̀kọ́ fali yabsuk an yasarihi talata kó tutọ́ sẹ́gbẹ̀ẹ́ òsì ẹlẹ́mẹ̀ló mẹ́ta adọ́lẹ̀ mẹ́ta o ti ṣe kíni dire ẹ máa rẹ ẹ máa nàlẹ́ ológun mọ́ má jẹ́ wọ́n gba yín mọ́ má jẹ́ wọ́n gba yín mọ́ má jẹ́ wọ́n gba yín mọ́
ó di mélòó báwọn ẹlẹ́kẹrin ó wá pàlùdà kí mo ló ṣe ó tún pàlùdà pé bí tẹ́ fojú sí ọ̀nà òsè kínní ọ̀nà òtún gbàgbé mọ́ o sọ̀rọ̀ kó tiré ó tún wá sọ fún wọn kí bí tẹ́ fojú sí èyí ò ní túmọ̀ pọ́ pa ìlú dà ẹgbẹ́ tó fi sùn tó fi lálàkàlà wọn ó yí padà tó bá ti yí padà kí ló ṣe ó pàlùdà yẹn padà àwọn ní bọ́m̀bẹ̀ mọ́ òdodo mọ́ sọ fún ọ ibi wọ́n ti ká ọmọ mi bá padà dé wọn ní sẹ́kínní wọn tó ló ti pa ó ti change route ọ wá yí ẹgbẹ́ tó fi sùn ó sẹ́kínní ó yí padà ó yí padà ó yí padà anabi wa Muhammad ìsọ̀nù àdìsí pé tẹ́nìkan nù yín tọ́ba ti ó ní ìdára ahadukumuru wẹ̀yà yẹ̀kara wa faliyabusuk ayasari italata bẹ́ẹ̀ yẹn bá lálàá tí o tẹ́ lọ́rùn kó tọ́sẹ̀ gbèsè ní ẹ̀mẹ́ta ọwọ́ atún ní faliyẹ́sítẹ̀ yìí bíbí láàyè mi náà ṣètọ́ ní talata kọ́sà wùsù ní ẹ̀mẹ́ta ó di nǹkan mélòó báwọn ó ní wálé yàtọ̀ hawal àjẹbí ilẹ̀ bí kánà àlẹ́ yìí ẹgbẹ́ tó fi sùn kó change ẹgbẹ́ yẹn padà ó di mélòó ọba ti padùdà yẹn bá padà wá wọn ní sẹ́kínì ọdẹ kọ́ mélòó dára kọ́ báwọn ó di mẹ́rin ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn ọ wà yẹn náfìlà wá dìde báwọn kò tó sùn padà kí n mo ló ṣe ọ yẹn náfìlà ọ bọ́lọ̀ sọ̀rọ̀ pé ọlọ́run ní ilé ìdìmọ́lá ìmọ̀jọ́ sẹ́ ń gbèsè ayé mi gbogbo aburú bẹ kó dóore fún mi gbogbo rí bẹ̀tẹ̀ mi ní kọjá ọ yẹn náfìlà anabi wa Muhammad ó ní fa in ra'a ahadukum yakra bẹ́ẹ̀ nìkan nù yín tọ́bárì ntẹ́mi ẹ̀ kọ́ lójú àbúrò yẹn alọ́gbàdì sí wa o nínú sọ yóò Muslim lọ́wọ́ àbúrò yẹn alọ́gbàdì sọ yóò Muslim lọ́wọ́ tọ́lọ́ láàfíà anabi níbẹ̀ nìkan nù yín tọ́bárì ntẹ́mi ẹ̀ bá kọ́ lójú oorun fali yakum kó dìde wọ́n yìí sọ́ọ̀lì kọ́ yẹn náfìlà kó ǹdẹ́ kó segin ní kọ́ yẹn náfìlà ìgbésí àkọ́kọ́ tó bá jẹ́ ọ́sà àwùsù mélòó ló ṣe ọwọ́ àtẹ́sẹ́ gbèsè lẹ́mẹ̀ló ẹ̀mẹ́ta ẹ̀yẹ yìí ń kí ló ṣe ọwọ́ adìdí ọlọ yẹn náfìlà ọwọ́ yẹn náfìlà lẹ́yìn náfìlà àwọn ó change ẹgbẹ́ tó fi ṣe kínní tó fi sùn ẹlẹ́kẹfà ǹjẹ́ kò di márùn tí mo kà báwọn ẹlẹ́kẹfà ló ṣe kókó gan o yìí ṣe kókó gan o tó o bá ti ṣe ní tí mo ní o ṣe wọn mọ darí ẹ láàmú ma ìkẹfà ni pé àyẹ̀sùkúta wàlá yuhadithu biha ahad kọ́ dákẹ́ kọ́ ọmọ sọfẹ́ nìkan kí mo ní kọ́ ọmọ ṣe mọ sọfẹ́ nìkan ẹ bá dé nùtírímìsì anabi nsọ́n bẹ̀ pé wàyí dàrá àrùyá alqabiha bí yẹn bá rí àlátọ́ burú jáì fala yufassiruha kó ń gbọ́ ọmọ tún kan rẹ o kọ́mọ sẹ́kìnì kọ́mọ tún síbi kan pé wáyà ń gbà pé òun fẹ́ kú ni mọ̀ wùlẹ̀ rọ o rírọ̀ ọ̀sẹ̀kìnì kọ̀ọ̀kan fala yufassiruha mọ̀rọ̀ mọ̀tù so ti lana awusubila yóò ṣe náfìlà nǹkan kò sí yẹ wà lọ́sùn padà àmọ́ kọ́ máa pé bóyá bí wọ́n ti nàmí bí wọ́n ti máa nàmí kí ayé nu ọ̀rọ̀ náà nù kí wọ́n máa nọ kí n jọ wọ́n máa nọ kí n tó tọ́ mọ́lára kí mọ́tò lásìdẹ́ǹtì bóyá bí ti lásìdẹ́ǹtì ní ma wulẹ̀ rọ ní ẹni òsè ni kò ṣe kíni sì mójú kó mbẹ́ má rọ fún rẹ má jẹ́ yẹn ọbọ̀ ṣe kíni má jẹ́ yẹn ọbọ̀ ọrọ̀ anabi ní fala yufassiruha má rọ o wala yukhbiru bí a sì má fi tó yàn létí má rọ fún rẹ sì má ṣe kíni má fi tó yàn létí nínú àdìsí mi anabi ní wala yadhkuruha li ahadin buhari lọ́gbà yìí wa mo gé àdìsí yẹn anabi ní wala yadhkuruha li ahadin kọ́ ma sọ fẹ́ nìkan fa innaha la tadurruhu bí ó bá ti sọ fún yàn kò lè nílá bí ó bá ti sọ aláǹ fún yàn kò lè ṣe kíni kò lè nílá ìmọ̀ sọ fún yàn ìwọ náà ránṣẹ́ sí aburú nu nínú muslim mo ti kàyé náà lẹ́ẹ̀kan tá anabi ní tó bá di tẹ́mi ẹ̀kọ́ kó nìde kó ṣe náfìlà wala yuhadithu bihi ahadan kọ́ ma bẹ́ẹ̀ nìkan sọ rárá wọn bẹ nìkan sọ rárá kọ́lá tẹ́ bá dénú Buhari didi sí báàbù kan nu tíra rẹ̀ ó sí báàbù kan ó pe báàbù ń ní báàbù ó ní àdìsí kan mo fẹ́ máa kó wáyé o
idara ama yakra be bala lantemi re bako fala yukhbiru biha ko gbọ́dọ̀ sọ wala yadhkuruha ko gbọ́dọ̀ wí jáde wari di sibabu fún kenya ma sọ fún èyàn ni ó di mélòó tí mo kà ó di mẹ́fà bí mo wá fẹ́ sikeje sí ó wá ṣàdúà kí mo ló sí bó bá ti parí náfìlà wọn wà tẹ́wọ́ sọ́lọ́ báyìí ó tẹ́wọ́ báyìí lẹ́yìn náfìlà wọn wà sí kíni ó wà ṣàdúà kódà àdúrà tá a máa ṣe yín sọ kí n tó wá sọ ẹ̀kọ́ bí yẹn ti sùn tí ì fi máa lálàkàlà ẹ̀kọ́ kan nìyí náà ní ọ̀tọ̀ anabi wa Muhammad Ibrahim nàkí òun ló jẹ́ oyé wa ó ní anabi ní idara ahadukum fi manamihi ma yakra bẹ́ẹ̀ ni kabala lálójú oorun torí ntẹ́mi ẹ̀kọ́ faliyakul idha stayqadha tó bá jí kó ṣàdúà yìí ẹ dákun tí n bá ń wí ẹ̀yin tẹ́ wà mí ẹ bá ń wí ẹ pé a'udhu bima adat bihi malaikatullah wa rusuluhu min sharri ru'yaya hadihi an yusibani fiha ma akra'u min dini wa duniyaya àdúrà tí yóò sínú ẹ̀rọ kan yìí tẹ́ ń táìpù ẹ̀rẹ̀ bá ń kọ́ sórí kí ní tábáyà a'udhu bima adati bihi malaikatullahi wa rusuluhu min sharri ru'yaya hadihi an yusibani fiha ma akra'u min dini wa duniyaya kí ni túmọ̀ rẹ̀ a'udhu mọ̀sádì bima adati bihi malaikatullah gbogbo malaika Ọlọ́run tí wọ́n ń sádi ẹ̀dá kúta làwọn malaika ń sádi èmi náà sádi ọba yẹn àwọn làwọn malaika ń sádi èmi náà sádi wa rusuluhu gbogbo àwọn òjíṣẹ́ àwọn ànábì rẹ̀ wọn ni wọ́n ń sádi èmi náà sádi níbo mo ti wá sádi min sharri ru'yaya níbi abúlé aláàbù tí mo láyì abúlé hadihi aláàbù tí mo láyì kábùrù rẹ̀ má ṣe kíni kọ́mọ́kàn mi an yusibani fiha ma akrahu kí aláyìí má kó bá mi ntẹ́mi mi ọkọ mi ń dì ní níbi ẹ̀sìn mi wádùn ní yáyà àtàyè mi káláyìí má kó bá mi ẹ dákun àdúrà ń kún àbí òkun gbogbo yín ni kẹ́ lọ́ọ́ ha o ó bá ti lálàkàlà ìgbésẹ̀ mi ló ṣe àkọ́kọ́ ọ ṣe àwùzù ẹ̀mí ló ṣe lẹ́yìn àwùzù kí lọ́kàn àgbẹ̀là ẹ̀mí ló ó di mẹ́ta báwọn kílẹ̀ kẹrin ó ń dé ọyàn nẹ́fìlà bí ó di mẹ́rin kílẹ̀ karùn ọ wà á sàdúrà tá a wí yìí ó di márùn kílẹ̀ kẹfà ọba fẹ́ sùn padà ó chẹ́ǹjì àhà tó fi ó di mẹ́fà kílẹ̀ keje má rọ fún rẹ̀ sì má sọ fún ọlọ́njẹ́ àmà lára rí ọlọ́mọdé alálàbú ọlọ́nkọ́ gbani bá dá fún wa. Allahu la ilaha illa. Darul Naim College is our citadel built on knowledge, moral values, and